Bí ọba dá dúró, ohun tá a ní, òun là ń jìyà rẹ̀. Àwa là ń fún àwọn Ìgbò nígbà kan, àwa là ń kó oúnjẹ lọ síbẹ̀. Àmọ́ tó dẹ̀ dá mi lójú ni pé ilẹ̀ Yorùbá máa kú òkèkù ẹrú. Ebi ti ń pa àwọn èèyàn kú. Ìyà káàkiri ọmọ òrọ́jà àfi bíi pé kì í ṣe orílẹ̀-èdè yìí náà láwà láti bíi 20 ọdún ọgbọ̀n sẹ́yìn. tó ẹ̀yin olólùfẹ́ wa ẹ káàbọ̀ sórí ìkànnì yìí lábala ọ̀rọ̀ tó ń lọ lórílẹ̀-èdè pàápàá orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀ wòlíì Táíwò Lawrence la gbé wá lónìí. Bàbá mà tú pẹ́rẹpẹ́rẹ ọ̀rọ̀, kódà wọ́n sọ̀rọ̀ nípa Yorùbá Nation, Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà, bàbá wa Bánjí Akíntóyè àti Bọ́lá Ahmed Tinubu. Bàbá kí lẹ ti ẹ̀ rí sí ọ̀rọ̀ orílẹ̀-èdè yìí gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run bí gbogbo èèyàn ń pariwo ebi ń pa mí kankan àbí kílẹ̀ rò gan-an pa ǹjẹ́ wo lè ti wáyé rí àtàmọ̀ràn tẹ́ ẹ bá ní fún ìjọba. wọ́n ní jẹ́ kí ìran Yorùbá máa lọ, jẹ́ kí Yorùbá Nation gẹ́gẹ́ bí nǹkan tẹ́ bí mi Sunday Ìgbòho Òòṣà kí wọ́n ohun tó ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà ẹ má jẹ́ lọ́wọ́lọ́wọ́ bá tà wá yìí ọ̀rọ̀ ń bẹ́ẹ̀lẹ̀ ó lágbára púpọ̀. mo fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ kẹ́ ẹ bá mi wo fídíò yìí, kẹ́ ẹ wá kọ́mẹ̀ǹtì, kẹ́ ẹ like, kẹ́ ẹ subscribe. Mi ò ní gbà yín lákòókò. Ẹ gbọ́ interview yìí, ọ̀yá ẹ̀já lọ síbẹ̀ ẹ kú. pé kì í ṣe orílẹ̀-èdè yìí náà láwà láti bíi 20 ọdún ọgbọ̀n sẹ́yìn. Gbogbo ẹ̀ wá dàbí pé kò tiẹ̀ wá lójú bí ìgbà tí ò tiẹ̀ sí ènìyàn gidi ìlú mọ́, tí ò sí ìjọba ìlú. Ìyà ń jẹ àwọn ènìyàn, ebi ń pa àwọn ènìyàn. Ìgbà kan náà máa ń sọ pé kò sókù tẹ́bi ń pa, ṣùgbọ́n ní ìsìn sáà kò rí bẹ́ẹ̀ mọ́. Ebi ti ń pa àwọn èèyàn kú. Ìyà káàkiri ọmọ òró jẹjẹ, òbí kò rí owó rán ọmọ nílé ìwé mọ́. Gbogbo ìwà lè kokoko bíi pé ò síjọba nílùú. Eléyìí tó ń ṣẹlẹ̀ Nàìjíríà yìí ó ti pọ̀ jù. Ẹ̀dẹ̀ wá wo Ọlọ́run fẹ́ràn orílẹ̀-èdè Nàìjíríà púpọ̀, ṣùgbọ́n àwọn olórí tá a ní wọ́n ń fìyà jẹ wá, èyí tí ó dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. Ṣe bí ẹ bá wọn lẹ́gbẹ̀ẹ́ bí èyí tó tó ń ṣe lọ sí Àbújá, ṣùgbọ́n wọ́n débẹ̀ tán wọn ò rí tiwa rò mọ́. Wọn ò rí tiwa rò mọ́. Tó bá rí tiwa rò mọ́, ìlú ò ní kan bó ṣe kan yìí. Ọdún mélòó sí bí òun là ń rẹpọ ní 65 naira nígbà yẹ Yar'Adua. Ó ti wá di nǹkan tẹ́yìn ò lè àfọ́ìdì mọ́ ń sìn. Tí ó dẹ̀ yẹ kó níbẹ̀. Ìwòyí last year, by this time last year, 32,000 naira lára báàgì ráìsì kan. Ẹ wò lẹ́nìí, ẹ wò bí tá a dé dúró. Àti ń rà ń bí 75,000, 80,000 naira láàrin ọdún kan pẹ́rẹ́. Irú ìjọba wo lélẹ́yìí? Kò sí nǹkan tá ń pẹ́lẹ́ ju èèyàn lọ. Ṣùgbọ́n o, Bíbélì wípé bí ebi ẹ máa pọ̀ ọmọ kìnìún, ebi ẹ máa pọ̀, ṣùgbọ́n àwọn tó bá gbẹ́kẹ̀lé Olúwa wọn kò ní sí aláìní ohun tó dára. Tó o ṣe lọ àfi kí Ọlọ́run kó bá yí gbogbo ìgbà padà, kọ́lọ́run kó bá tún orílẹ̀-èdè Nàìjíríà ṣe bó ṣe jẹ́ nìyẹn bàbá. Ìlú ilé ebi ń pa àwọn ènìyàn. Eku ò ké bí eku mọ́, ẹyẹ ò dẹ̀ ké bí ẹyẹ. Ẹgbẹ́ gbogbo ẹsẹ̀ wọn, àwọn ọmọ ò lè lọ léèwé mọ́. Mo fẹ́ bí Ọlọ́run sẹ́ni tẹ́bi ń pa ló fẹ́ lọ léèwé. Àti jẹ́ tó rọrùn. Owó rẹ̀ wípé ò sí san mọ́. Ẹgbẹ́ tó sọ ilé ẹ̀kọ́ yìí dáadáa. Nígbà tí a lọ léèwé, èló la fún yunifásitì. Ẹgbẹ̀rún 15 péré ni. Ṣùgbọ́n níbi tí nǹkan dé bọ́ báyìí, àwọn èèyàn ní àfọ́jú ẹ̀ mọ́. Ẹ wò bàbá, ìlú ìlejù, orílẹ̀-èdè Nàìjíríà yìí, ó ti lẹ́jù.
sà ẹni mo gbọ́ wọ́n lọ ra ata tó fẹ́ fi ṣe bẹ́ẹ̀ nù lé 5,000 naira kò tó ṣe bẹ́ẹ̀ ọdún mélòó sí bí. ẹ̀wọ̀n ní tòmẹ́tò pé 100 naira. kò sí lọ́bẹ̀ tòmẹ́tò yọ̀ kan mélòó lẹ́yìn fẹ́ fi ṣe bẹ́ẹ̀ gbogbo ayé wa dẹ̀ tó ń di ata gbígbẹ. játa gbígbẹ ní ọ̀wọ́n. kí lè sọ yìí àtẹ́kẹ́ wọn lẹ́wọ̀n. dẹ̀ríkà kan 2,500 naira wọ́n ní dẹ̀ríkà kan ọ̀gá wa. wọ́n tẹ̀ ní ẹnìkan nígbà léyà yìí ọ̀pá àgbò kò ráta sí lọ́ba ya dọ́gbọ́n pé káwọn èèyàn wọ́n bọ èyí tó fẹ́ bọ̀ ó fún àwọn èèyàn ní tútù pé kí wọ́n máa jẹ. ọ̀dà ẹ̀yin gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run sà kí lẹ rò pé ọ̀nà àbáyọ sí ìṣòro tó wà nílẹ̀? ẹ wo bàbá ohun tí ẹ̀mí mọ̀ tó dẹ̀ dá mi lójú ni pé ilẹ̀ Yorùbá máa kú olóko ẹrú. bẹ́ẹ̀ ni ilẹ̀ Yorùbá máa kú olóko ẹrú nítorí ohun tá a ní òun là ń jìyà rẹ̀. àwa là ń fún àwọn Ìgbò nígbà kan àwa là ń kó oúnjẹ lọ síbẹ̀. Haúsá àwa là ń kó oúnjẹ lọ síbẹ̀. àwọn làwọn ń sọ bàbá yìí Yorùbá máa kú olóko ẹrú. bàbá Tinubu ẹ fi bàbá Akíntóyè àti Sunday Igboho Ọ̀ṣà ẹ fi wọ́n sílẹ̀ káwọn èèyàn kúrò kí Yorùbá dá dúró káwọn lè tu ìlú káwọn lè tu ilẹ̀ Yorùbá. Yorùbá máa kú olóko ẹrú àwọn lè máa bá lọ báyìí. a lè máa bá a lọ báyìí. kò sẹ́wọ̀. àmọ́ nílé ìgbìmọ̀ asòfin wọ́n ń sọ̀rọ̀ pé regional government ṣé regional government ṣé kò fẹ́ẹ̀ dáa ju kí Yorùbá nation máa lọ. bàbá ẹ gbàgbé ẹ regional ìyẹn lè wọ́ọ̀kì. kò lè wọ́ọ̀kì. kò lè wọ́ọ̀kì kọlùkàlùkù lọ mójútó agbègbè ẹ̀. kó lọ mójútó agbègbè ẹ̀. kó lọ mójútó agbègbè ẹ̀. tó bá tó wúkọ́ kó lọ máa ṣàgbègbè ẹ̀. kí Yorùbá dá dúró káwọn Haúsá kan máa lọ lọ́tọ̀ tiwọn àwọn Ìgbò káwọn náà máa lọ lọ́tọ̀ tiwọn. àdìpẹ́ gbogbo àtúbàtúṣẹ́. ọgbẹ́rẹ́ dáńtọ̀ yẹn kòkòkò náà. gbogbo restructuring. gbogbo yẹn ò sí bẹ́ẹ̀. kò wọ́ọ̀kì. ẹ jẹ́ kó olúkálùkù lọ dá dúró kí bàbá Tinubu kó fún olúkálùkù nípìn ẹ̀ kó máa lọlé. kó máa lọlé ilé yìí tó lọ àti àpẹẹrẹ náà àpẹẹrẹ pẹ̀lẹ́ tó lọ lárí yìí ìyá ẹbí yìí pọ̀ jù náà àpẹẹrẹ pẹ̀lẹ́ tó lọ nìyí. àpẹẹrẹ pẹ̀lẹ́ tó lọ fọmọ Yorùbá. tígbẹ bá dẹ́kun ìfura ńlá àpẹẹrẹ pẹ̀lẹ́ tó lọ òun la rí nínú ìran Yorùbá yìí. ìran Yorùbá ká padà sílé. ká padà sílé. bẹ́ẹ̀ ni olóòtú. ààbò náà ààbò lù kankan gbogbo ẹ̀ náà àbí káwé bẹ́ẹ̀. sẹ́ni níbi tá a tó yà sí a rí pé kò sí ààbò rárá kò sí ààbò rárá wọ́n ń jí gbé wọ́n ń pa ìlú òfarọ́ béèyàn sùn kò ní lè sùn gbéra ó lè gbogbo ẹ̀ ló ṣẹlẹ̀ ní Nàìjíríà tá a bá dájú olúkàlùkù amójútó security ètò ààbò ìlú amójútó àwọn Yorùbá wọ́n ti ṣètò ètò ààbò tó pé tó múnádóko. so tọ́ba ti fún ọ lórí ọ̀fẹ́ láti dádúró wọ́n á ṣètò ààbò gbogbo ọmọ ilẹ̀ Yorùbá wọ́n á lè ní ààbò tó mọ́yán lórí. ìdí nìyẹn tó jẹ́ pé àgbọ́dọ̀ kúrò. ìdí tá a gbọ́dọ̀ dádúró káwọn lè túlẹ̀ Yorùbá. bó ti jẹ́ nìyẹn lọ́tún. bàbá ọ̀dà akílẹ̀ àmọ̀ràn tẹ́ ẹ fẹ́ fún àwọn tọ́rọ̀ kàn àtijọba o àti àwọn bíi àwọn ajìjàgbara bíi àwọn Yorùbá nation àti Igbo nation àti nǹkan kan àmọ̀ràn wo lẹ fẹ́ fún ẹnìkọ̀ọ̀kan wọn ní ṣókíṣókí. ẹ ṣé gan àmọ̀ràn tí màá fún bàbá wa Bọ́lá Ahmed Tinubu òun náà ni pé káwọn náà wo bí ogun ẹsẹ̀ rí yìí ká gbé ìgbésẹ̀ láti ṣẹ́tù
olúkálukú wọn kó sẹ́tù Yorùbá kó sẹ́tù àwọn Haúsá kó sẹ́tù àwọn Ìgbò olúkálukú máa lọ sí ìjọba ẹ̀ jẹ́jẹ́ ohun tó máa sọ́fù ohun tó wà lẹ́yìn nìyí àti pé gbogbo ẹ̀ tí ó ti rí bàtàn kò rí báyìí tẹ́lẹ̀ ọ̀rọ̀ ti bẹ́yìn yọ ó ti bẹ́yìn yọ àwọn ọmọ bí tá tiẹ̀ débò àwọn ọmọ bí tá ń lọ gan bẹ́ẹ̀ ni olúkálukú sáwọn àánú ẹ̀ ní tó bá tó dọ̀ láǹsìn àmọ́ bí ogun ẹ̀ tó ṣe máa rí ohun tẹ̀lẹ̀ lẹ́nu kọ́lẹ̀ máa rà lọ́la gbogbo ẹ̀ ti dorí kodò. ọjọ́ Monday tẹ̀ ní a tún gbọ́ pé bóyá àwọn òṣìṣẹ́ tún máa dàgbòrò lórí ọ̀rọ̀ owó wọn àmọ́ bí tí olúkúlùkù ń lọ báyìí. àwọn ìṣẹ́ ìjọba ẹ̀kọ́ wọn ni ìwọ̀nba tó ń sọ̀tọ̀ fún wọn kò tó bùkátà lórúkálukú wọn ni àwọn náà tẹ̀jẹ̀ wọn jẹ́ fẹ́fẹ́ wọn àwọn gbọ́dọ̀ rán wọn lọ sílé ìwé. ṣé n ti gba 30,000. kò tiẹ̀ tó jẹun owó mọ́tò káàkiri nǹkan gbogbo ẹ̀wọ̀n bẹ̀. bọ́ọ̀ jẹ́ nìyẹn lóòtú. ọ̀dà ẹ ṣe púpọ̀ bàbá wa ọ̀rọ̀ lẹ ti ń gbọ́ látàárọ̀ Reverend Taiwo Lawrence àwọn náà ti ń bá wa sọ̀rọ̀ lórí state of nation ipò tí orílẹ̀-èdè wà lónìí lórí ìkànnì wa ẹ máa bá wọn á fi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn sí ojú àwòrán níbi tẹ́ láǹfààní àti pè wọ́n gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ bá wọn sọ̀rọ̀ bóyá ẹ nílò àdúrà àbí nǹkan kan ẹ lè pè wọ́n tàbí mọ̀ràn ẹ lè pè wọ́n ẹ ṣe àdúpẹ́ àtúnpàdé ó dàbọ̀.